lọ́jọ́ yẹn wọ́n kọ́kọ́ check ẹ̀ pé ṣé mi ò máa record everything so ọjọ́ yẹn she now seized my phone off camera. She was not like Àbíkẹ́ o wípé òun máa ṣe normal fún mi o wípé owó tí òun fẹ́ fún mi àti machine yẹn wípé anybody tó bá ti wá fún òun ní social media ní kí n máa bá òun wá fún wípé wọ́n máa add mi sínú group warriors. Wọ́n á sọ pé mo ti gbọ́ mà wípé kán ṣàbà mi ṣí page ẹ̀ ó ní kí n má wọlé pé òun máa ṣí page nígbà tí mo bá fi máa dé ilé. So sọ wípé òun máa fún mi ní owó every month dóò kó sọ in particular iye tó máa fún mi ní every month. Ó ní òun máa fún mi lówó every month. Àwọn fans ẹ̀ náà pé wọ́n máa ṣe normal fún mi wípé kí n má wọlé pé òun máa settle mi. Mo dẹ̀ sọ wípé kò sí problem but ó specify pé especially Ìyábọ̀ Òjó wípé kí n máa wá fún Ìyábọ̀ Òjó kí n máa wọ́n máa add mi sínú WhatsApp group mi sí pé mo ti gbọ́. But àtọ́jọ́ tí mo ti délé mi ò ever for once wá fún Ìyábọ̀ Òjó fún Lizzy rí. So mo wá di ọ̀tẹ̀ ní ìgbà tí Priscilla tó ṣe wedding tí mo post picture Ìyábọ̀ Òjó sí orí page tí mo sọ yí pé congratulations to you on your daughter's wedding tí mo ṣàdúrà tí mo tún post video wedding Priscilla náà. That was when she now sent me message pẹ̀lú fake account wípé ọ̀tá mi máa ṣorí burúkú ni àtàwọn ọmọ ẹ̀ tí orí kò kí ń ṣe mí. Sọjọ́ yẹn tó ṣe send messages sí mi pé ọ̀dàlẹ̀ ni wípé ọ̀tá mi máa ṣorí burúkú ni kìnnìkan. Ó tún send message náà sí mi ní WhatsApp náà pẹ̀lú another fake account pẹ̀lú another WhatsApp line náà. WhatsApp line yẹn ó padà link mọ́ TikTok account kan tí mo rí tí mo ti gbàgbé orúkọ TikTok account yẹn bọ̀ picture ẹ̀ ni wọ́n fi ṣe profile TikTok account yẹn tó ń fi ń ṣépè fún mi nínú profile pé èmi ọ̀dàlẹ̀ èmi kìnnìkan. Mo dẹ̀ sọ pé mi ò lè máa gbọ́mọ lọ́mọ ṣépè fún yín. So since then àtìgbà yẹn ni wàhálà yẹn ló ti bẹ̀rẹ̀ ní àárín àwa méjèèjì tí àwọn jagunjagun tó ìgbà tí mo délé nígbà yẹn tó sọ pé máa add mi sínú WhatsApp group yẹn mo sọ pé mi ò fẹ́ WhatsApp group pé mi ò join any WhatsApp group. So she promised me money pé tí mo bá ti ṣiṣẹ́ fún. So nísìnyí the main problem ni pé iṣẹ́ wọ́n sọ pé kí n máa ṣe tí mi ò ṣe fún wọn òun ló wá fa gbogbo wàhálà yẹn. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní track mi mo mọ̀ pé wọ́n track mi. So I told a date ọjọ́ tó máa pick me. I did a live video lórí Facebook pé wípé wọ́n track mi pé mo dẹ̀ mọ̀ pé Lizzy ni òun track me because every time ni location phone mi ló máa on. Different people náà ń pè mí ẹlòmíì máa sọ yí pé àwọn wípé mo fáwọn ní nọ́mbà níbì kan kí n wá bá wọn níbì kan ẹlòmíì máa sọ yí pé àwọn fẹ́ gbéṣẹ́ fún mi. Mo dẹ̀ mọ̀ pé mi ò fún àwọn èèyàn ní nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn so I knew Lizzy was the one doing the work. So a date ọjọ́ tó máa pick me mo ṣe live video sọ fáwọn èèyàn wípé someone is trying to track me nìkan pé if the person want to arrest me kán wá mú mi nílé lè fi ojú kòkòrò fi track me síta. But sometimes ago a lady on TikTok she contacted me pé kí make sure pé mi ò lo fairly used phone no because Lizzy came to her house to arrest her parents. Pé Lizzy came to her house to arrest her parents. Wípé òun jí phone. Wípé bọ̀ òun ò bóun nílé mọ́mì òun àti dáàdì òun ni wọ́n gbé lọ sí police station. Wípé ìgbà tí wọ́n sọ pé láti wípé Lizzy Anjorin ni ó wá gbé wọn. So the lady was not like anybody tí mo bá mọ̀ tó bá ń lo used phone. Pé kí n sọ fún ẹni àtìgbà yẹn ni mo ti máa make sure pé new phone ló wà lọ́wọ́ mi. So the day the police men came to my house to arrest me, what they told my neighbors ni wípé mo jí phone. Nǹkan tó ń sọ ní gbogbo àdúgbò mi nìyẹn fún neighbors mi náà pé phone ni mo jí. So ìgbà tó ṣá gbé mi lọ mo wà ní Ogun State ni wọ́n ti wá gbé mi wọ́n wá gbé mi láti zone 2 wọ́n dẹ̀ wá pick mi ní Ogun State. Nǹkan tó sọ fún àwọn ará àdúgbò ni pé station Ogun State òun ni àwọn ń gbé mi lọ not knowing pé zone 2 ni wọ́n ń gbé mi lọ. So ìgbà tí mo máa dé zone 2 kò tó bí 5 minutes tí wọ́n gbé mi wọ zone 2 òun ni former actress Lizzy Anjorin àti ọkọ ẹ̀ àtọmọ ọkọ ẹ̀ òun ni wọ́n wọlé. So àwọn ọlọ́pàá yẹn sọ pé kí n kọ statement tí mo kọ àwọn náà ń sọ nǹkan tí mo máa kọ fún mi so mo yarí pé mi ò lè sọ you were not there when it happened statement nǹkan tó ṣẹlẹ̀ náà sọ pé ká kọ ẹ̀yin kọ́ lẹ máa sọ nǹkan tí mo máa kọ fún mi so ìyẹn kọ́kọ́ fa ìjà náà so ìgbà tí mo ṣàkọ statement tí mo ṣe fẹ́ kọ statement yẹn former actress Lizzy Anjorin ó wá gbé etí sí ẹnu IPO yẹn mi mọ̀ nǹkan tó sọ fún IPO yẹn wá sọ fẹ́mi wípé ó sọ yí pé èló ni òun rí lóṣù
mo máa multiply fún ẹ wípé lẹ́yìn tí òun ti fún mi lówó iṣẹ́ tóun rán mi wípé mi ò ṣe iṣẹ́ yẹn fún òun. Mo pe neighbor mi kan náà nísìn tí mo tún lè pẹ́ ni ṣé kí n tún pẹ́ ni yẹn during policy kò ní ìtàgé so wípé iṣẹ́ tóun gbé fún mi pé mi ò ṣe iṣẹ́ yẹn fún òun pé mi ò ṣiṣẹ́ fún òun. Mo wá sọ pé mi ò lè ṣiṣẹ́ fún ó ní èló ni mò ń rí lóṣù ìgbà yẹn lòun fún rẹ̀ wá come out pé èló ni òun rí lóṣù èló ni wọ́ọ̀tẹ́ ó kàn fẹ́ kí n gbàgbé ẹ̀ sínú ẹ̀wọ̀n. Èèyàn tó wá pick mi nílé ó sọ pé mélòó irú ẹ̀ ta ti pick. That man said that ó ní mélòó irú ẹ̀ ta ti pick ó ní mélòó irú mi tí àwọn ti wá gbé ní ilé. So mo sọ pé kò sí problem. Lizzy wá sọ fáwọn people yẹn pé kí wọ́n gba fóònù mi o wọ́n tẹ̀ ti seize phone láti lé pé kọ́ má fún mi ní fóònù o pé kọ́ make sure pé mi ò lè contact anybody. They did not allow me to contact anybody but I was able to post on social media because tí mo ṣe gbọ́ strange ohun nínú compound mi pé where's Abike mo mọ̀ pé social media náà ti máa ń pè mí lábìkẹ́ so for anyone to come to my compound láti dárúkọ Abike mo mọ̀ pé èèyàn láti social media ni so immediately ni mo ti post sórí social media pé I've been arrested. Mi ò tẹ̀ tí mo ẹni tó sọ pé kán wá gbé mi bọ̀ mo mọ̀ pé I don't have any issue with any other person aside former actress Lizzy Anjorin. So ọjọ́ yẹn wá sọ pé kán make sure kò tí mọ̀ pé mo ti post anything sórí social media lọ́jọ́ yẹn ó ní kán make sure pé mi ò lè contact anybody mi ò lè bá anybody sọ̀rọ̀ yìí pé àfi tí mo bá gbà pé mo máa ṣiṣẹ́ fún un mo dẹ̀ sọ pé tán bá máa pa mí kán pa mí mi ò lè ṣiṣẹ́ fún un. So ó wá ní case yẹn ti wà lọ́dọ̀ AIG already wọ́n ní kákápọ̀ lọ sọ́dọ̀ assistant a lọ sọ́dọ̀ wọn ìgbà tí ó rojọ́ fẹ́ ẹniyẹn sọ pé kémi náà sọ títí lèmi ìgbà tí mo sọ̀rọ̀ ẹniyẹn sọ pé kò kí ń ṣe police case pé ká níṣó lọ́dọ̀ ọ̀gá. Ìgbà tá dókè ní ọ̀dọ̀ AIG àjọ lọ sọ́dọ̀ AIG but nǹkan tó wá fọ́nì sí mi ni pé ìgbà tí Lizzy tó máa dọ́dọ̀ AIG nǹkan tó sọ ni pé ọ̀gá sà àwọn ọmọ gist lover tí mo sọ fún yín pé wọ́n máa ń scam mi yẹn ìkan lára àwọn ọmọ gist lover yẹn ni mo ti mú wá pé gist lover ti gba owó tó pọ̀ lọ́wọ́ mi pé wọ́n máa ń blackmail òun lórí social media wọ́n máa ń bully òun wọ́n máa ń ṣe a lot of things pé oyún mẹ́ta lòun ti lù sí ọwọ́ àwa pé ọmọ mẹ́ta lòun ti pàdánù ó ṣàṣọ a lot of things wọ́n ti bà business òun jẹ́ wọ́n ti bà ayé òun jẹ́ pé ìkan nínú wọn ni ọwọ́ wọn ni ó báyìí. AIG wá sọ pé kí n sọ̀rọ̀ mo wá sọ pé sà mo sọ pé gist lover mi ò mọ ẹni tí ó ń jẹ́ gist lover mo ní and about kéèyàn máa ṣiṣẹ́ fún yàn mo ní she was the one that even told me to be working for her to be bullying people mo ní she arrested me because I did not bully anyone for her. Mo ní that was why she arrested me. Ọ̀gá wa sọ pé ọ̀rọ̀ yìí okay. Mo tún sọ fún AIG yẹn pé and about the WhatsApp group. Lizzy Anjorin fún rẹ̀ òun ló kó WhatsApp group jọ. Even ọ̀gá if you want the evidence of the WhatsApp group, evidence wà. Mo láwọn èèyàn tó wà nínú WhatsApp group tó máa screenshot conversation WhatsApp group tó máa screenshot ẹ̀ jáde. Ibẹ̀ ló ti sáré dìde mọ́ mi nínú ọ̀dọ̀ AIG. So AIG wá sọ pé kí ló kàn mí okay kí ni èmi ń dá sí ọ̀rọ̀ Lizzy sí mo wá sọ pé sir I'm a single mom ipe mo bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ Lizzy ní years back nígbà tí ó gba ọkọ tí ó ń fẹ́ yìí ipe ìyálé ẹni tí máa yìí tó kọ́kọ́ fẹ́ Lizzy arrested her transferred her to Abuja freeze her account and did a lot of things to her. Money up till this moment she's still bullying that woman on social media. Money ibẹ̀ ni gbogbo every other obìnrin ti sọ pé ó ti gbọ́ ọkọ ẹ̀ ṣó tún fẹ́ pa ni. Money nǹkan tó jẹ́ kí everybody kan bẹ̀rẹ̀ sí ní yọ ẹnu sí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn pé okay you snatch her husband already ṣó tún fẹ́ pa ni ó sọ pé kó lè sá ó sá ó tún ní kó fi tọwọ́ ẹ̀ sílẹ̀ ó fi tọwọ́ ẹ̀ sílẹ̀ ṣé ó tún fẹ́ pa ni. AIG wá sọ pé ẹ lọ settle ẹ̀ pé kò kí n ṣe ọ̀rọ̀ police pé case tí àwọn wá kọ́ ni. Lizzy wá sọ pé sir they bullied me a lot they've scammed me a lot they've collected a lot of money from me even their boss wípé tí wọ́n bá mú èmi dáadáa gist lover máa jáde wípé even their boss gist lover has collected huge amount of money from me wípé tí wọ́n bá mú mi dáadáa gist lover máa jáde pé sir I want to go to court AIG dẹ̀ sọ pé kò sí problem consent wípé tó bá ṣe pé court náà ni ó fẹ́ AIG wá sọ pé ká máa lọ so àárọ̀ ọjọ́ kejì ní wọ́n wá pè mí jáde nínú cell mo sùn inú cell zone 2 mojú ní wọ́n wá pè mí nínú cell pé kí n wá lọ sí ní pé court yá ọjọ́ yẹn náà wọn ò tí ì jẹ́ kí n make any call lọ́jọ́ tá a wà níwájú AIG yẹn so tá a ṣe fẹ́ jáde mo wá sọ pé sir
I've not been allowed to contact anyone outside. Ipe wọ́n seize phone me. They didn't allow me to call any of my family member. Láti ẹ̀ tí mọ̀ wípé I've been arrested. AIG was not like, kí ló dé tẹ́ máa arrest èèyàn tí ẹni jẹ́ kó pé family give her phone let her call. Wọ́n wá sọ pé okay sir, káwọn máa fún mi ní phone. So ìgbà tá dé sàlẹ̀ padà wọ́n fún mi ní phone. They now said that only going to allow me to call one person. One call náà sọ pé àwọn máa jẹ́ kí n make. So I was mi ò mẹ́ni tí mo máa pè, mo ò pé ta ni mo máa pè, one call wo ló lè ṣiṣẹ́ tí mo máa pè. So that was why I now tested mega testimony. Ipe mega Lizzy lo arrest me, so that people will know that Lizzy ni ó arrest me. Please let me tell people pé Lizzy ni ó arrest me. So tí mo ṣe wá sọ fún mega ni ẹsẹ̀kẹsẹ̀ no dẹ̀ ti já phone yẹn gbà lọ́wọ́ mi. They didn't allow me to, but tó ṣe fẹ́ já gbà mo wá sáré lock phone mi yẹn. Ìgbà tó wá dọjọ́ kejì tó ń gbé mi jáde sínú cell, tó ń gbé mi jáde pé ká máa lọ sí court. Let me call my family member. Let me call someone that can get me a lawyer. Mo ò gbà kí n call anybody. But àwọn tó wà níta, àwọn ọ̀rẹ́ mi níta, wọ́n ti ń try láti contact different people. And God so good, boss lady náà wọ́n padà gbọ́ sí eventually. Ìbá bóyá ibẹ̀ ni mi ò bá kò tẹ̀ kí n ṣe bóyá mi ò bá jẹrà síbẹ̀ kan, if not for boss lady. Ọlọ́run kó bá mi kẹ́ wọn. So tá ṣe wá lọ sí court, àwọn ọlọ́pàá yẹn Lizzy wá pé àwọn ọlọ́pàá yẹn wọ́n wá park àti wà nínú mọ́tò ọ̀rẹ́ fún ọ̀rẹ́ mi lọ sí court àti kúrò nínú police station. They now park níbi car park kan tó wà níbi ẹgbẹ́ zone 2 láti kọjá zone 2 car park yẹn wà níbẹ̀. Lizzy ó park sínú car park yẹn, ó wá sọ pé kán mú mi wá, wọ́n mú mi lọ sọ́dọ̀ ẹ̀, ó wà nínú mọ́tò. Kí náà máa ń gbé àwọn pípì yẹn náà IPO mi wá sọ, ó wá ná fóònù mi sí mi, mo wá ní kí ni kí n ṣe, mo wá ní ṣé kí n call ni, ó wá sọ pé rárá unlock it, mo wá ní for what, ó ní Lizzy bẹ́ẹ̀ check ẹ̀, mo wá ní never, mo ní I've already been charged to court, so ní any business pẹ̀lú phone mi mọ́, wọ́n ní exhibit ní phone mi, mo ní even if my phone is an exhibit, Lizzy kọ́ ni èèyàn tó máa check phone mi tí phone mi tó bá jẹ́ exhibit. Is it that let's go to court or we go back to the station? Ìkan nínú méjèèjì. Àwọn IPO yẹn lọ́jọ́ yẹn Lizzy náà sọ pé òun máa nà mí ní ọjọ́ tá wà nínú station yẹn. Àwọn IPO yẹn náà lọ́jọ́ yẹn wọ́n ní àwọn máa nà mí kíníkan mo sọ pé no problem, anything tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe, but this phone I'm not going to open it. So tasha ṣe dé court nìyẹn. Still náà ní court wọn ò jẹ́ kí n call anybody, they didn't allow me to call anyone. But God so good, 2 of my friends were able to join me in court that day. But she ti rí news yẹn lórí social media pé mo wà ní court, not she ti make different contacts láti mọ court tí mo wà. Ọ̀nà ṣe lè meet mi ní court. Torí court wọ́n gbé mi wá gan mi ò mọ orúkọ ẹ̀ mi mọ bíbà. Náà ṣe lè bá mi ní court. So later on inú ọjọ́ yẹn ni wọ́n gbé mi lọ sí Kirikiri. Ọ̀sán ọjọ́ yẹn àwọn charge and bail lawyer tí mo rí ní ìta court lọ́jọ́ yẹn, ó ní mo sọ pé kí wọ́n stand fún mi. So àwọn charge and bail lawyer yẹn lọ́jọ́ yẹn wọ́n stand fún mi ní inú court, wọ́n dẹ̀ fún mi ní bail, wọ́n grant mi ní bail. Magistrate yẹn lọ́jọ́ yẹn wọ́n grant mi ní bail, kí n sọ iye bail yẹn náà ni. Wọ́n grant mi ní bail 100,000 naira pẹ̀lú 2 shorties pẹ̀lú NIN. So àwọn lawyer yẹn wọ́n sọ pé àwọn máa gba 500,000, wọ́n ti kọ́kọ́ yarí ṣùgbọ́n later wọ́n padà gba 300,000 naira. Ìgbà tó ń gba 300,000 yẹn, I was expecting the bail to be perfected that day pé kọ́kọ́ sáré sanwó fáwọn ṣọ́ọ̀tì, sanwó everything. Àwọn lọ́ọ̀yà yẹn wá sọ pé kí n máa lọ kí n máa wọ̀rí, wọ́n máa mú ìwé wá bá mi ní Kirikiri lọ́jọ́ yẹn. Àfi tí mo dẹ̀ ṣe di ọjọ́ kejì. Ìgbà tó dọjọ́ kejì tí mo kọ́ láti inú Kirikiri kọ̀ sí mo ṣe fẹ́ wọnú Kirikiri lọ́jọ́ yẹn, mo sáré kọ nọ́mbà àwọn ọ̀rẹ́ mi tó wà yẹn, mo kọ nọ́mbà wọn síta. So tí mo ṣe pé láti inú Kirikiri pé ẹ̀lú alpha báwo ni mo sọ pé ẹnu ẹ̀ lá máa yí wa kíníkan. Meanwhile magistrate yẹn Thursday Friday nìkan ni wọ́n máa ń ṣiṣẹ́, wọn kì í ṣiṣẹ́ ní every other days. So ìgbà tó dẹ̀ di ọjọ́ ó dẹ̀ pé Saturday ni mo wá gbọ́ yí pé boss lady wọ́n ti bá mi step in títorí àwọn lọ́ọ̀yà yẹn eventually a rí pé fraud ni wọ́n, they are not even doing anything, wọn ò ṣiṣẹ́ kankan lórí ẹ̀, wọn ò ṣe anything.
so ìgbà tí boss lady tó wá step in ìgbà yẹn lọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá mo ti kọ́kọ́ ń gbẹ nínú kirikiri mo ti ń ronú ìgbà tí mo ṣe gbọ́ pé boss lady wọ́n ti step in seriously ọkàn mi kọ́kọ́ balẹ̀ pé mo máa gbọ́. So bill yẹn tí mo ṣe jáde ní kirikiri everything boss lady ni wọ́n handle everything. I don't know how she did it but she did everything. Guys, please enjoy my video boss lady. Ipe nǹkan tó mí nínú nǹkan wọn èyí tí kò mí ìtàn ti ní ìtí wọn ò tí ní gbogbo ẹ̀ Ọlọ́run ní bàjẹ́ gbogbo nǹkan tó ń rò lọ́kàn báyìí sí rere Ọlọ́run ó máa ṣe fún wọn wẹ́rẹ́ báyìí òun la máa gbọ́ tẹ́nìkan kò ṣe kí n fi abẹ gbẹ̀bí ewúrẹ́ tí mo ṣe kí n fi abẹ gbẹ̀bí àgùntàn wẹ́rẹ́ báyìí la máa gbọ́ bọ́ọ̀sì lè báyìí tó bá ṣe forúkọ ìkúnlẹ̀ báyìí ló máa fi tòsí dìde wọn ò ní dòkú òjijì ọmọ aráyé báyìí kò ní há wọn mọ́ inú àhámọ́ wọn ò ní rí nǹkan gbé sọnù báyìí tí kò ṣe ìlú ọmọ ọláwọn tó ti wá ń rewájú tẹ́lẹ̀ àti nísìn ọláwọn ò ní rẹ̀yìn wọn ò ní fowó pìtàn wọn ò ní dolówó àná orin tó wá máa ṣe tó máa wú wọn lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kó ya ọ̀nà iwájú wọn dáadáa ọláwọn ó máa lé àlékún tábà wá rí olórí burúkú kọ̀ọ̀kan tó wá ń robi sí boss lady tó ń wòye pé kí nǹkan burúkú kó ṣe wọ́n àbí kí wọ́n fọlá pìtàn àbí kí ẹni nǹkan burúkú kó tiẹ̀ wá sí sàkání wọn dáadáa ẹni náà báyìí ilé ẹ̀ báyìí ohun burúkú á máa jábọ̀ lu ohun burúkú ni.